Bó ni o ẹ̀yin ará? Lónìí a ó máa ṣe àtúpalẹ̀ ìpèsè. Ǹjẹ́ kí ló ń jẹ́ ìpèsè? Àwọn gbólóhùn wo ni wọ́n súnkì tí wọ́n parapọ̀ tí ó di ìpèsè? Ìpa èsì èyí ni ó súnkì nígbà tí ìpàrọ̀jẹ dé bá tí ó wá di ìpèsè. Ǹjẹ́ kí ni ìtumọ̀ ìpèsè gan ní pàtó? Ẹ jẹ́ á mú un báyìí bí a bá dà á lẹ̀ ká tún un ṣà. Ìpa àti èsì ni ó di ìpèsè. Ní abúlé tàbí ní ìgbèríko, bí àwọn àgbẹ̀ ẹlẹ́ran ọ̀sìn bí wọ́n bá lọ sínú ìgbẹ́ láti lọ wá koríko tí yóò dúró gẹ́gẹ́ bí ohun ìfijẹ fún àwọn ẹran ọ̀sìn wọn. Èyí ni wọ́n ń pè ní pé èyí ni à ń sọ wípé wọ́n lọ pa oko tàbí wọ́n lọ pa koríko èyí tí yóò dúró gẹ́gẹ́ bí oúnjẹ fún àwọn ẹran ọ̀sìn wọn. Ìgbésẹ̀ yìí láti wá koríko jọ fún àwọn ẹran ọ̀sìn òun ni à ń pè ní ìpa oko tàbí ìpa koríko. Ìyẹn bẹ́ẹ̀, kí wá ni ìpèsè? Kí ni ó fa sábàbí tí a ṣe ń sọ lónìí wípé mo pèsè oúnjẹ? Ní àkọ́kọ́, kí ni èsè? Èsè jẹ́ ọ̀nà ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ìyá mi òṣòròǹgà. Ìbà ẹ̀yin ẹlẹ́yẹ mo fòròyàn yìí o, ẹ̀yin òkùnkùn tí ń kùn nínú ìrókò, ẹ̀yin iná tí ń jó gerege lórí omi, mo ṣèbá yín o. Èsè ní ọ̀nà tí àwọn baba ńlá kú wa máa ń gbà láti fi pàrokò sí àwọn afínjú ẹyẹ. Ṣé ẹ rí èsè yìí? Ní oríṣiríṣi ọ̀nà ni ó máa ń wáyé. Àwọn kan lè jẹ́ nípasẹ̀ kíkó ẹ̀kọ́ ìfun ẹran àti àwọn nǹkan báwọn yẹn jọ láti fi ránṣẹ́ sáwọn ìyá mi òṣòròǹgà láti fi dáríjì ẹnìkan tàbí láti fi tú ènìyàn kúrò nínú ìgbèkùn wọn. Ọ̀nà tí à ń gbà kó àwọn nǹkan wọ̀nyí jọ ni à ń pè ní ìpa èsì. Ìyẹn ni wípé kíkó èsì jọ, ìpa èsì. Àwọn ọ̀nà tí àwọn baba ńlá kú wa ń gbà láti fi ṣe èyí ni ó wá di ìpèsè. Ìyẹn ni wípé àwọn ohun tí a kó jọ gẹ́gẹ́ bí ọ̀nà láti fi bá àwọn ìyá mi sọ̀rọ̀, ìyẹn ni ìpèsè. Èsè ni àwọn nǹkan tí a fi ń ránṣẹ́ sí àwọn ìyá mi òṣòròǹgà. Ṣé ẹ wá rí i wípé nínú pípa èsè yìí ni a ti ń lò nínú gbólóhùn èdè Yorùbá dòní olónìí tí a ó sọ wípé ó pèsè oúnjẹ sílẹ̀ dè mí, tàbí nígbà tí mo lọ kí ọ̀rẹ́ mi nílé rẹ̀ ó pèsè yàrá tí n ó wọ̀ sí fún mi. Ó yé àbí òye? Ìpa èsì, ìpèsè, ara rẹ̀ náà láti yọ pípèsè nǹkan sílẹ̀. Ẹ̀là lọ̀rọ̀, ìbẹ́pẹ ò ṣe é jẹ lódìdí. Àwa lọmọ ojú tóbi wa o, Yorùbá ọmọ o.